ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kí wa pé a tún kú àbọ̀ sí abẹ́ ètò orí ọ̀fẹ́ tí òní. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwì láti inú ìjọ Nazareth Baptist Church ní ọ̀gá ńlá ní agbègbè Àpáta ní Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi ti òwú ti àkókò yìí òun náà ni ẹ̀dùn Ọlọ́run lórí ayé rẹ. Ẹ̀dùn Ọlọ́run lórí ayé rẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run òtítọ́ tó dúró nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sì yípo padà. Ẹ̀yin la fi ọpẹ́ yìn àti ògo fún àkókò yìí bí a ṣe ń pinnu tí a sì ń gbégbésẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ yín láti bá àwọn àgùntàn yín sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ látòrí ìtẹ́ àánú wa ẹ wá jẹ́rìí wà láàyè yín. Àwọn ọkàn tí yóò gbọ́ ẹ fún wọn létí gbọ́. Olùsọ ẹ fún ní agbára láti lè sọ gẹ́gẹ́ bí tinú yín kí ọ̀rọ̀ náà kó lè so èso rere. Sátánì Olúwa bá ọ wí. Ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Àmín. Bíbélì kíkà wa náà ni a ó rí nínú orin Dáfídì orí 139 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Ẹgbọ́n tí a kọ sínú Bíbélì ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18. Ó ní Ọlọ́run ìrò inú rẹ ṣe iyebíye tó fún mi. Iye wọn ti pọ̀ tó. Èmi ìbá kà wọ́n ju iyanrìn lọ ní iye. Nígbà tí mo bá jí èmi wà lọ́dọ̀ rẹ síbẹ̀. Ìrò inú rẹ ti pọ̀ tó. Tí a bá kíyèsí ọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀ tí ó jinlẹ̀. Ó túmọ̀ sí wípé èrò Ọlọ́run lórí ìwọ ọkàn tó ń gbọ́ mi yìí, èrò Ọlọ́run lórí èmi tó ń gbọ́ yìí, èrò dáradára ni, èrò oore ni, èrò àlàáfíà ni. Àkòrí yẹn sọ wípé ẹ̀dùn Ọlọ́run lórí ayé rẹ. Ìyẹn ni pé Ọlọ́run ohun tí ń bẹ lọ́kàn àyà rẹ̀ fún ọ ni wípé báwo ni ó ṣe dára fún ọ, báwo ló ṣe làlùyọ, báwo ló ṣe jẹ́ aṣẹ́gun, báwo ni èṣù ò ṣe ní borí rẹ, báwo ló ṣe gbé ìgbé ayé rẹ pẹ̀lú ìbámu nínú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo èrò rẹ̀ sáá lójoojúmọ́ lórí rẹ nìyí. Bíbélì wípé ní ẹsẹ̀ 14 tí a bá wo orí ibi tí mo kà yẹn, ó ní èmi ó yìn ọ́ nítorí tẹ̀rù àti ti ìyanu ni a dá mi. Ìyanu ni iṣẹ́ rẹ. Èyí li ọkàn mi sì mọ̀ dájúdájú. Arákùnrin àti arábìnrin, Ọlọ́run dá ọ tìyanu tẹ̀rù. Èrò rẹ̀ sí ọ èrò rere ni. Ó wá lè máa béèrè wípé tó bá jẹ́ pé Ọlọ́run dá ọ tìyanu tó dá ọ tẹ̀rù tó jẹ́ pé èrò rẹ̀ sí ẹ èrò rere ni, báwo la yé rẹ bó ni ìrìnàjò yẹn ṣe wá wọ́? Ó nídìí. Kí sì ni ìdí náà? Jẹ́ ká lọ sínú ìwé Àìsáyà orí 61. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ àkọ́kọ́ níbẹ̀ kó o bá lè mọ̀ wípé tó o bá ń wá ìdí tí ìrìn àjò rẹ fi dàbí ìgbà tó jẹ́ wípé ìlérí Ọlọ́run ò tètè wá sí ìmúṣẹ. Bíbélì pé kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò sì wúwo tí kì yóò fi gbọ́. Ó ní ṣùgbọ́n ẹsẹ̀ kejì, àìṣedéédéé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín,
àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Tí ẹ bá wá mú ibi tí mo mú yẹn, tí ẹ bá so pọ̀ mọ́ ibi tí mo dé, ẹ ó rí wípé èrò tí Ọlọ́run rò tí mo ló dára yẹn, tí mo ní ó ní sí ìwọ tí ò ń gbọ́ mi yìí, Ọlọ́run ò yí padà kúrò lórí èrò rẹ̀, torí pé Ọlọ́run májẹ̀mú ni. Kò dá májẹ̀mú rẹ̀ fún àwọn bàbá ńlá wa nínú ìgbàgbọ́, kò lè dá májẹ̀mú tiẹ̀ náà lórí rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé òun bá gbé ìgbé ayé tó wù ni o, tó o bá máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, torí pé ẹ̀ṣẹ̀ yẹn gangan ní máa ń jẹ́ kí ète májẹ̀mú, èrò rẹ̀, ìpinnu rẹ̀, ètò rẹ̀ kó máa gùn ju bí ó ti tọ́ àti bí ó ti yẹ lọ. In fact, nígbà míì èrò, ète, májẹ̀mú rẹ̀ ó lè má wá sí ìmúṣẹ. Bí ènìyàn bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ máa ń run Ọlọ́run nínú ni, ó máa ń bí Ọlọ́run nínú ni. Ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí Ọlọ́run kó tiẹ̀ fẹ́ máa rántí gbà míì pé òun tiẹ̀ ní ète rere kan pẹ̀lú rẹ̀, nítorí pé ẹ̀ṣẹ̀ ó dàbí egbò kíkẹ̀ ni. Ẹ̀yin náà mọ̀, ẹni tó bá ní egbò kíkẹ̀ bó láyọ̀ rẹ̀ ó ṣe pọ̀ tó, ìwọ náà mọ̀. Nítorí náà níbí yìí Ọlọ́run ní ẹ̀dùn tí ó dára lọ́kàn àyà rẹ̀ fún ọ. Ìwé Jeremiah orí 29 ẹsẹ̀ 11, ó ní èrò tí Ọlọ́run rò sí ìwọ àti èmi, bó ṣe rò sáwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n nítorí àìgbọràn wọn tó kó wọn lọ sí oko ẹrú, tó Ọlọ́run fi sọ fún wọn wípé ibi tẹ́ ẹ wà yẹn o, ẹ máa gbé bẹ̀, ẹ máa jẹ, ẹ máa mu títí tí mo ní lọ́kàn yóò fi wá sí ìmúṣẹ. Kò sí wàhálà, kò sí dààmú, àlàáfíà ní fún yín. Ṣùgbọ́n táwọn wòlíì wọn tí wọ́n ń parọ́ fún ẹ pé ẹ má láìpẹ́ láìjìn láàbọ̀ nínú oko ẹrú yìí, láì mọ̀ pé wọ́n lo 70 ọdún níbẹ̀. Ọlọ́run wá ń sọ nípasẹ̀ wòlíì rẹ̀ wípé òun tó ń mú wọn lọ bẹ̀, òun ní èrò rere lórí wọn. Èrò tó ń sì rò lórí wọn àbí tó ń ní lórí wọn, èrò àlàáfíà ni, kì í ṣe ibi. Ibi tí wọ́n wà lóòótọ́ ọwọ́ ọ̀tá ni, ṣùgbọ́n Ọlọ́run pa wọ́n mọ́, yóò dáàbò bò wọ́n. Tá a bá kíyèsí orílẹ̀-èdè Nàìjíríà, tá a bá kíyèsí tẹ́nì kọ̀ọ̀kan wá ń là kọjá, ṣé jíjẹ ni, ṣé mímu ni, ṣé níná ni, ṣé lílò ni, láàsọ pé kò lè nírú àkókò yìí. Ṣùgbọ́n Ọlọ́run ní kí n sọ fún ìwọ olùgbọ́ mi wípé èrò tóun Ọlọ́run ní sí ọ kọ́dún yìí tó parí, èrò àlàáfíà ni, èrò rere ni, kì í ṣe ibi, láti fún ọ ní ìgbà ìkẹyìn àti ìrètí. Nítorí náà ohun tó ń béèrè lọ́wọ́ rẹ náà ni pé ìwọ sá sinmi lé, má jẹ́ kí èrò tí kì í ṣe tọlọ́run yẹn kó wá sí ìmúṣẹ lórí rẹ. Tí a bá ní kí a wo inú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20, mo fẹ́ kí ẹ jẹ́ ká sáré yẹ̀ wò kó tó di pé wọ́n mú gbogbo wá sí ìdánudúró. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20, gbọ́n tí Bíbélì wí. Ó ní ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Kò sí ohun tí Ọlọ́run ò lè fi ọ́ dá lára. Bí Sátánì bá rò pé òun ní agbára kan tó sì wá ń dà ọ́ láàmú, tó ń mú ọ rin ìrìn àjò, tó ń sọ ìrìn àjò rẹ di gígùn, ohun kan tí mo fẹ́ gbà ọ́ níyànjú ni pé dúró. Ìwọ má jẹ́ kí mímí rẹ̀ ó mì ọ́. Ẹ̀dùn ọkàn Ọlọ́run sí ọ ni pé wàá ṣe rere, wàá lálùyọ, wàá ṣàṣeyọrí. Tó bá wá jẹ́ pé o bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó mọ̀ pé Sátánì kan ṣe lásán ni, kò lè mú ète Ọlọ́run kúrò lórí ayé rẹ. Olórin ayé kan sọ wípé ó ní ayé ò lè pa kàdáràdà, wọ́n kàn lè fa ọwọ́ aago sẹ́yìn. Sórí Sátánì, òun ni ayé, òun ló láyé, òun láládé ayé. Ó lè fọwọ́ aago ọmọ Ọlọ́run sẹ́yìn fún ìgbà tíntín, ṣùgbọ́n ìlérí àti májẹ̀mú yẹn, nítorí pé ẹ̀dùn rẹ̀ sí ọ, ẹ̀dùn rere ni, yóò mú ìlérí yẹn ṣẹ. Bó o ti ń rìnrìn àjò ìparí ọdún yìí, ohun kan tí o gbọ́dọ̀ mọ̀ ni wípé èrò Ọlọ́run sí ọ, èrò rere ni sí ìdílé rẹ, èrò rere ni sí ọmọ, sí ọkọ, sí aya, sí iṣẹ́ rẹ, èrò rere ni
bí Sátánì bá wá ń gbógun lọ́tún lósì má wo bẹ̀, nítorí pé Pétérù ó gbójú kúrò lára Jésù, ó bẹ̀rẹ̀ sí rì. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi nírìn àjò ìgbàgbọ́ tá a dìjọ́ rìn yìí ò ní rì. Rántí o, èrò tí Ọlọ́run ní sí ọ, mo ní èrò rere ni. Ní ìparí ọ̀rọ̀ mi, ìwé Hósíà orí 13 ẹsẹ̀ 9. Hósíà orí 13 ẹsẹ̀ 9. Mo fẹ́ kó jẹ́ kí a dìjọ wo ìwé Hósíà yẹn orí 13 yes ẹsẹ̀ 9. Gbọ́n tí Bíbélì wí, ó ní Ísírẹ́lì ìwọ ti pa ara rẹ run, ṣùgbọ́n nínú mi ni ìrànlọ́wọ́ rẹ wà. Bí ènìyàn bá ti lè kúrò níwájú Ọlọ́run, bí ènìyàn bá ti bẹ̀rẹ̀ sí rú òfin Ọlọ́run, bí ènìyàn tó bá ti mu ẹ̀ṣẹ̀ bígbà tó ń mu omi lójoojúmọ́, tí ó mọ̀ wípé ń máa ń lẹ́yìn, irú ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì yìí ni ó ṣẹlẹ̀ sí irú ọkàn bẹ́ẹ̀, á di ẹni ìparun. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ti fẹ́ di ẹni ìparun, tó o sì mọ̀ pé ẹ̀dùn Ọlọ́run sí ọ, ẹ̀dùn rere ni èrò rẹ̀ sí ọ, kì í ṣe ti ibi. Ohun tó kàn náà ni pé kó o fi ayé rẹ fún pátápátá, jọ̀wọ́ ayé rẹ fún. Ó tiẹ̀ ti lànà, Jésù ní òun lọ̀nà òtítọ́ àti ìyè, ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ òun ó ní yóò ní ìyà ìnípẹ̀kun. Kí ló dé tó lè fa ayé rẹ fún Jésù lónìí? Nítorí pé òun nìkan ṣoṣo, òun náà ló lè mú kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run nínú ẹ̀dùn ọkàn rẹ̀ kó wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Jọ̀wọ́ ayé rẹ fún, wàá sì ra àánú gbà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, àpáta ayérayé, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa, ògo ni fún orúkọ rẹ. Ọ̀rọ̀ rẹ ti jáde bàbá, bá mi fi agbára rẹ tì í lẹ́yìn. Àwọn tó gbọ́ yìí jẹ́ kí wọ́n lè mọ̀ wípé lótìtọ́ èrò tó ní sí wọn èrò àlàáfíà ni. Jẹ́ kí wọ́n lè jẹ́ kí èrò àlàáfíà náà wá sí ìmúṣẹ nípa yíyàgò fún ẹ̀ṣẹ̀. Rán wọn létí, ró wọn lágbára, fún wọn lórí ọ̀fẹ́ láti lè máa sá fún ẹ̀ṣẹ̀, kí wọ́n lè rí àánú gbà, torí pé ẹ̀dùn ọkàn rẹ sí wọn rere ni, kó lè wá sí ìmúṣẹ. Mo dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Bí a ti ń wo móhùn àwòrán yìí, ẹ jẹ́ ká kíyèsí abẹ́ àwòrán yẹn, a ó rí àwọn àmì méjì ń bẹ. Pupa kan, aago kan. Pupa yẹn ẹ tẹ̀ ẹ́, ìyẹn ni pé a ti di alábàápín nínú ẹ̀kọ́ yìí, a ó jọ máa gbádùn Jésù. Tí aago yẹn yóò máa rán wa létí, kì í ṣe yẹn nìkan, a tún wá lẹ́yìn ìgbà tá a bá ti rí, tá a bá ti kà á, tí a ti gbọ́, tínú wá dùn, táyọ̀ wá kún tán, ẹ jẹ́ ká pín fún àwọn ẹlòmíì, káwọn náà jẹ́ alábàápín. Tá a bá rí ohunkóhun tí ò yé wa dáadáa, a lè kọ sínú ìwé ìtẹ̀ránṣẹ́ kí a fi ránṣẹ́ sí wa, yóò dára fún wa.